Africa Content TV. Banrele ado, maya kẹrù máa tẹ̀lé. Bí mo bá ń rele ado, maya kẹrù máa tẹ̀lé. Màá gbà fa ọ̀la látàlélé. Bí mo bá ń rele ado, maya kẹrù máa tẹ̀lé. Bí mo bá ń rele ado, maya kẹrù máa tẹ̀lé. Màá gbà fa ọ̀la látàlélé. Bí mo bá ń rele ado, maya kẹrù máa tẹ̀lé. Bí mo bá ń rele ado, maya kẹrù máa tẹ̀lé. Màá gbà fa ọ̀la látàlélé. Báyìí ni wáyé òkèdè báyìí ni wáyé ó bá fámúlẹ̀ ó dábà òkèdè báyìí ni wáyé òkèdè báyìí ni wáyé ó bá fámúlẹ̀. Bẹ́ẹ̀ntúká ẹni ibi ìmọ̀ràn mi. Bẹ́ẹ̀ntúká ẹni ibi ìmọ̀ràn mi. Bàràbà balẹ̀ àfọkàyọ̀ká ọ̀ká. Bẹ́ẹ̀ntúká ẹni ibi ìmọ̀ràn mi. Bẹ́ẹ̀ntúká ẹni ibi ìmọ̀ràn mi. Bàbá balẹ̀ àfọkàyọ̀ká. Òṣèlè ẹ̀fà mi mọ́ra. Àjẹ́lé ẹ̀fà mi mọ́ra. Wálì obìnrin máa tó kà àfà máa fẹ́. Òṣèlè ẹ̀fà mi mọ́ra. Ọmọ ebi ò bá tẹ jẹjẹ o, ọmọ ebi ò bá tẹ jẹjẹ 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 ọmọ ebi àrẹ̀ká ní gbẹ̀dí gbogbo ọkọ mo ti sẹlẹ̀ olórúkọ. Yìí o lórí ọmọ Yorùbá Gani Adams o. Gbogbo ọmọ Yorùbá wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Ààrẹ Gani Adams pẹ̀sọ́. Ẹ̀yin lẹ fi já síwájú. Ẹ̀yin lẹ gbẹ́ lẹ́yìn wọn. Àwọn Yíbò wọ́n ní tiwọn lọ́tọ̀ o. Gani Adams. Àwọn Haúsá wọ́n ní tiwọn. Wọ́n láre wa. Odò ẹni tí ní Yorùbá o. Àbẹ̀yẹ máa jẹ kó bàjẹ́ o. Gbogbo ẹ̀yin àgbàgbàlú. Ẹ̀dùn ó ti Ààrẹ Gani Adams kojúmọ́ ti Gani ìlànà. Ìyá tí Gani yóò jẹ́ lórí ọmọ Yorùbá kò ké. Ààrẹ náà mọ̀ l'Ábújá. Òun lámọ̀ lọ́yọ̀ọ́, òun lámọ̀ lẹ́kọ̀ọ́, pàṣíwájú ilẹ̀ Yorùbá gbogbo wa ni. Gbogbo ẹ̀jẹ̀ Yorùbá, ẹni láti Gani Adams o, ojú mọ́tò fọmọ Yorùbá. Ọ̀tọ̀kùnrin, ẹ fara mọ́ Gani Adams o, kí àmájọmọ Yorùbá làwọn bẹ̀rẹ̀ sí wa.
gbogbo lẹ́bọ̀ ló fún o abẹ́sùn o ẹ má ṣe bẹ́ẹ̀ lójúwò tí ààrẹ ọkọ̀ Mojísọ́lá Gani Pọ́ńtúká ẹni ìgbìmọ̀ràn yẹn gbogbo wọn mà tún ká o ẹni ìgbìmọ̀ràn yẹn Gani bàlábà balẹ̀ afọ́káyọ̀ká Pọ́ńtúká ẹni ìgbìmọ̀ràn yẹn Pọ́ńtúká o ẹni ìgbìmọ̀ràn yẹn Gani bàlábà balẹ̀ afọ́káyọ̀ká. Ijó 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 àwọn àìlẹ̀ nílẹ̀yìn lẹ́nu ló bá níyàn àmì àìlẹ̀ nílẹ̀yìn o lẹ́nu ló bá níyàn ọlọ́run dàrí ìgbà ọlọ́run dàrí ìgbà aṣíwájú ọmọ Yorùbá. Ọkọ̀ Mojísọ́lá wé. Àṣẹ́dàgbálẹ̀ ní lẹ́yìn. Àṣẹ́dàgbálẹ̀ ní lẹ́yìn nítorí ọjọ́ wọn ẹ̀yẹ. Àríkàní mọ́ wọlé mọ́ aṣíwájú Yorùbá mọ́ wọlé mọ́ fúnra rẹ̀ ní èdìdé fúnra rẹ̀ ní èdìdé àti fi iṣẹ́ ìbọ̀nsẹ̀ ọmọ ní fúnra rẹ̀ ní èdìdé ààrẹ. Ọlọ́run bá jẹ́ ààrẹ ọ̀rọ̀ bàbá òfò ààrẹ Gani fúnra rẹ̀ ní òdìdé ààrẹ fúnra rẹ̀ ní òdìdé àti ìfisẹ́ ìgbọ̀nsẹ̀ ọmọ ní fúnra rẹ̀ ní òdìdé aṣíwájú nìyẹn ọkọ̀ Mojísọ́lá bàbá rẹ̀ lónílẹ̀ bàbá rẹ̀ lónílẹ̀ ìwé máa rìn. Bàbá rẹ̀ lónílẹ̀, àwíwíwíwíwí ẹlẹ́yìn ò gbọ́, àfọ̀fọ̀fọ̀fọ̀ ẹlẹ́yìn ò gbà, àbẹ́rù sílẹ̀ àtúnfẹ̀nu wí, àbẹ́sí alákàrà dábí ẹ̀hún, òun bẹ́ẹ̀ ṣe ló ń fún yín lára, ìwà bẹ́ẹ̀ wù ló ń bà yín lẹ́rù, amúnisìn wí amúnisìn sọ, amúnitòkè lè bọ́ lóhùn bàbá wọn. Ààrẹ gbogbo dáyé ń kọ́, gbogbo dáyé ń kọ́, àbímọ lánàá, olóhùn ò bá ní ṣeré, gbogbo dáyé ń kọ́. Ààrẹ ọlọ́run máa jẹ́ ààrẹ ọ̀rọ̀ bàbá ògbó. Ààrẹ ọlọ́run máa jẹ́ ààrẹ ọ̀rọ̀ bàbá ògbó. Ó dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ààrẹ ó dọwọ́ ẹ̀yin bàbá wa, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ó dọwọ́ ẹ̀yin ààrẹ, ó dọwọ́ ẹ̀yin ọba wa, ó dọwọ́ ẹ̀yin bàbá wa, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ó dọwọ́ ẹ̀yin bàbá wa, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe.
ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yin bàbá wa. Ó dọwọ́ ẹ̀yin dàbí. Ó dọwọ́ ẹ̀yin ààrẹ wa. Ó dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yin bàbá wa. Ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀. Ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yin bàbá wa. Ó dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yin bàbá wa. Ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀. Ẹ má jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìgbà onílé ṣé ká wọlé o? Ìgbà àlejò ṣé ká máa bẹ̀rẹ̀ nígbà o? Ààrẹ ń bọ̀ ààrẹ lọ́nà. Ààrẹ ń bọ̀ ààrẹ màmá ń bọ̀. Aṣíwájú ìgbà onílé ṣé ká wọlé o? Ìgbà àlejò ṣé ká máa bọ̀? Ààrẹ ń bọ̀ Gani Adams ń bọ̀. Aṣíwájú Yorùbá ọkọ̀ mojú olórùka. Aṣíwájú Yorùbá ààrẹ ń bọ̀. Aṣíwájú Yorùbá ni o ọkọ̀ mojú olórùka. Aṣíwájú gbogbo Yorùbá ni ààrẹ ń bọ̀. Ààrẹ ń bọ̀. Aṣíwájú Yorùbá ni o. Ààrẹ ìgbà onílé ṣé ká wọlé o? Ìgbà àlejò ṣé ká máa bọ̀? Ààrẹ ń bọ̀. Tani ń bọ̀. Ààrẹ máa ń bọ̀. Ọkọ̀ mojí olórùka. Arúgbó bàbá náà. Àjàǹkó ìwọ́dúnfẹ́. Arúgbó bàbá náà. Àjàǹkó ìwọ́dúnfẹ́. Àwọn bí mo dúró bí mo wúre. Ìwé yìí kò ṣàìdá. Bí mo bẹ̀rẹ̀ bí mo wúre. Ìwé yìí kò ṣàìdá. Àtọ́tọ́ 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 àlèrè. Ààrẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́dàgẹ́. Ẹ bá mi gbàlúdà nítorí bàbá mi jà mí ní. Aṣíwájú lẹ́yìn òní pátápátá. Aṣíwájú Odùduwà yanyan. Tóbi dé Europe, tóbi dé America, tóbi dé Asia country, tóbi Japan, Australia, tóbi dé ilẹ̀ Yorùbá. Àyíká nínú àgbà olórí. Ọbọlá má padà lẹ́yìn o. Àbíkọ́lá ọ̀bọ ya. Ṣúgà nínú yàrá o. Àbíkọ́lá ọ̀bọ ya. Olórí wa yé o. Olórí wa jọ o. Bani ẹ̀yin náà bò sílẹ̀. Yorùbá ẹ̀yin náà bò yìí sí. Bani jọ̀wọ́ yẹ. Olórí ní àgbáyé náà wọ́n náà wà rẹ̀ ààrẹ ọ̀nà káàkiri olórí ní àgbáyé ilé olórí ní àbíyèsí ẹkú àbíyèsí bàbá mi ẹ máa kú àdúró tí wọ́n bá. Ọkùnrin property ẹkú àdúró tí ìgbà yìí máa dáhùn sí o
ọkùnrin property òkì. Àwọn òdòdó skilasi CEO 1759 Empire. Àwọn òbòlò ọgbẹ́ láwọn olóyè ọmọ àkòyí. Àwọn ògbóògbò jẹ́ kárẹ́. Ọmọ oníwà mi ṣe òun. Ọkùnrin nígbà báwọn ọdún mi àràbà náwó. Àràbà olùwà ìfá. Nígbà báwọn ọdún mi àràbà ọkùnrin ọmọ òwúrọ̀. Ẹ̀kú àdúró sí yàtí ìlú Adam. Nígbà báwọn di àràbà ọkùnrin ẹ̀ṣẹ́ ẹ̀kú àdúró sí ọkùnrin. Wọ́n náwó tó bá wọ́n náwó ààrẹ Adáǹsí ẹ̀tọ́ ìjọ náà lè mú dáadáa. Ọkùnrin wọn náwó ni ó náwó dání ìlú Adam ọkùnrin o ó náwó dání ìlú Adam ọkùnrin o ó náwó dání ìlú Adam ọkùnrin. Lẹ́yìn ọba gbọ́dọ̀ mọ́jà ẹ̀rọ olóyìnbó. Ọkùnrin ọ̀gá ẹ̀rọ mi. Àwọn tó ń rán mú ọ̀gá mi. Ọkùnrin property ọ̀gá mi. Ọkùnrin tó gbájú ọ̀nà ọ̀rọ̀ ọ̀gá mi. Ògbóníwá ọkùnrin. Àwọn tó gbó olùrà. Ọkùnrin ṣeun náà kan lé ìyá lálùbá àríkà ṣeun bébí ìmúkọ ìyá wa ọkùnrin ní ìmúkọ ọkọ ṣoṣo ẹgbẹ́ kó ìwé ìgbàdá ṣeun bébí ìmúkọ ìyá wa ṣeun kọ ó wà lé ṣeun kọ ọmọ ẹ̀ náà kọ́. Ọkùnrin tó wọ́n pè náà ní wọ́n tó má tutù kí ló wọ́n ẹ̀ sọ. Ọkùnrin tó máa lẹ̀ mọ́ ẹ̀ mọ́ o. Ọkùnrin property tó máa lẹ̀ mọ́ ẹ̀ mọ́ o. Gbogbo síwájú ọkùnrin lálẹ́ kókó ẹ̀fẹ́ ti jẹ́ o. Alábìbí ìlọ ọ̀gá alágbára kò bá ti fẹ́ dárò. Ọkùnrin olówó lọ ọ̀gá àtàlíkà ọlọ́run láṣẹ ìdádógó. Olówó lọ ọ̀gá àtàlíkà ọkùnrin ìmú ara ní ilé-ẹ̀kọ́ ọ̀pẹ́ mi. Ọkùnrin ọ̀dọ́ lọ́rùn ìmọ̀ ara ẹni ilé-ẹ̀kọ́ ọmọ èèyàn sí ọmọ ara ẹni àtàbùkù. Ìmọ̀ ara ẹni ilé-ẹ̀kọ́ ọmọ ẹni èèyàn sí ọmọ ara ẹni àtàbùkù. Ìmọ̀ ara ẹni ilé-ẹ̀kọ́ ọmọ ẹni. Ọkùnrin tọ́jú mínísítà ẹ tọ́jú ọ̀nà ọ̀rọ̀ àwọn mínísítà. Akọ́kọ́ ìṣúrájú mi, láti ìṣúrájú wa àkọ́kọ́, gbogbo ní ọ̀tọ̀ kú ní.